Sàámú Alájọ, Sàámú Alájọ, Sàámú Alájọ, Sàámú Alájọ, bójú bá tán mo fẹ́ gbowó mi ni. Sàámú Alájọ, bójú bá tán mo fẹ́ gbowó mi ni. Sàámú Alájọ, bójú bá tán mo fẹ́. Shake. Thank you so much, all my fans all over the world. Thank you so much for seeing Sàámú Alájọ from episode 1 to episode 36. God will bless you. Keep watching Sàámú Alájọ. Keep subscribing to our wonderful channel, OAFP. Thank you. God bless you all. Please, I want you all to sit down, sit back, and enjoy some of the behind the scenes of all our episodes. Thank you. We still have more. We still have much on this channel. Okay, we just want you to enjoy this fantastic behind the scenes. Ẹ ṣé gan. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbowó mi. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbowó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdó fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Thank you so much. I want every one of you to sit back and enjoy the making of Sàámú Alájọ comedy series. Oh, you will love this. Oh, don't you? Still on scene 12 to 24. Editor, note this. We are starting this scene with LKCU shots. Take one. One of where whisper. Oku. Listen. Listen. Ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí afọ́jú. Ó dẹ̀ land sókù. Ṣé plan ni? Ó bẹ̀rẹ̀ àsàfọ́ mi kò yé mi. Ó tó ṣe rùgbọ̀ bí rùgbọ̀. Àti wọ́n lọ́kàdà tó. Àlàyé ṣe bẹ́ẹ̀ wọ́n nà. Bó ṣe na ọmọ yẹn tó bá sunkún. Let's go. Action. Orí ẹ̀ bàjẹ́ àtẹ̀lé tó ṣe rùgbọ̀ bí rùgbọ̀ ògúnfẹ́. Dábìlì tí mo fẹ́ rí nìyẹn. Àti wọ́n lọ́kàdà tó ń gbé kiri. Máa ń nà ẹ̀. Wà á nà ta ni. Máa ń nà ẹ̀. Ayé ẹ̀ bàjẹ́. Thank you. Yeah. Thank you. Pick up. Ṣé mo ti nà ní tán? Kò tí ì rẹ̀ tán. Ṣé pọ̀ ọjà wèrè ṣá? Ibo lèmi àti ẹ ti pa orí? Ọmọ ọdún mi tí ìnù ẹ irọ́ ló pa. Mi tí ìgbà ẹ yóò gbà. O ti sáré dànù. Ní wáìdì gan o gbà mí létí náà. O fẹ́ o mọ̀ ọwọ́ méjèèjì ẹ ló gbé wá. Èlò lẹ fẹ́ máa fún mi lóṣooṣù. Máa fún ní 40,000. Oya, let's go. Oya o, let's go. Èmi kọ́ ni mo pera mi. Ọlọ́run ló pè mí kọ́ mo pera mi. Bẹ́ẹ̀ ni. Kò sí tó ṣe tí mi lè ṣe. Bẹ́ẹ̀. Ọlọ́run ló pè mí. Ọlọ́run ló pè mí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ìwọ Ọlọ́run pè mí. Pick up. Pick up. Oya. Let's go. Oya. Tó bá okay o. Let's go. O máa kọ́ jókòó ni o ò dín ìlú kú. Let's go. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ìwọ Ọlọ́run pè mí. Tí ò ṣe pé mo pera mi. Ọlọ́run o. Mo ti dé ọ̀dọ̀ ẹ̀ báyìí. Kò sí tó ṣe tí mi ṣe. Kò sí. Èmi rẹ̀ rí. Oya, big up. Àdúrà yóò gbà ó. Kí ni mo sọ? Owó wà lápò mi. Ayé yìí ti bàjẹ́ ní o bàbá ráfà ẹni tó ṣe ṣe. Wọ́n máa wọ́ mi.
Action. Ayé yìí ti bàjẹ́. Yé! 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 Ìgbàlani. Let's go. Àfitẹ́ yìí náà bá ti ṣetán láti fààyè fún Kristi ẹ máa wí tẹ̀lé mi. Mo gba Jésù Mo gba Jésù. ní Olúwa àti olùgbàlà mi. Ta ló máa lò yẹn? Sorry sir. Let's go. Ẹ fi action ṣe bí pastor. Let's go. Roll it. Ẹ máa wí tẹ̀lé mi. Mo gba Jésù Mo Kristi gba Jésù Kristi. ní Olúwa àti olùgbàlà mi. Ní Olúwa tó lù gbà. Tódò ló lè ṣe ìyanu fún mi. Ọlọ́run á sì gbà mí sílẹ̀. Màá sì rí ìjọba ọ̀run. Jésù Olúwa wa. Wá síbi kun yẹn. Account number mi gba account number mi. Account number kí nǹkan tẹ̀ tí ì ṣe. Àti mọ̀ bóyá ó kú ní. Ẹsẹ̀ ti sọ payment. Ẹsẹ̀ sọ payment. Ẹsà ṣe bẹ́ẹ̀ ti rí ìrànwọ́. Èmi ni mo ṣe mistake tí mo mú un wá. Ẹ wo wòlíì. Màmẹ́lẹ̀ mi wò. Ó lè kú síbi o. Kí ló ṣe yìí? Jí. Fara pamọ́ o. Káráyé má fara pamọ́ jẹ mí níyà. Ṣé ti gbọ́? Fara pamọ́ o. Káráyé má fara pamọ́ jẹ mí níyà. Nítorí Ọlọ́run ṣètò àyànmọ́ mi bó ṣe fẹ́. Káráyé má bá mi yí padà sáìdá. I know some people will remember this song. We are still coming back on the channel, OAFB YouTube channel. Keep watching and subscribe to this wonderful channel. Thank you. Ojú mi rè. Àwọn ẹlẹ́yin ò ní kú kàn gbérin àjìjà gbérin. Àwọn ẹlẹ́yin ò ní kú kàn gbérin àjìjà gbérin. Ó yá máa lọ báwọn gbérin àjìjà. Mọ́lẹ́rì tó bá ti jó gbérin àjìjà gbérin ẹ̀yẹ má bàa jó ẹ̀jẹ̀ kò máa ṣe kàn. Sàámú mọ́mọ́ ṣoògùn ló. Tó ẹ fọ̀ṣù sí. Tó kí ni mo ṣe máa rí? Tó ẹ kí ni mo ṣe. Let's go. Action. Pọ̀ngílá. Ọ̀gá! Kí ni yóò lè ṣiṣẹ́ mọ́? Pọ́ngílá yóò lè ṣiṣẹ́ mọ́ láyé arábìnrin ló fà. Wọ́n di múni lọ́dọ̀ bàbá owó pé gbà. Mo lè sọ bí eré mo sọ bí eré tún fẹ́ fẹ́ wá. Tó! Ẹ fọ̀ṣù sí i, kórì wọn lè wù. Kí ni mo ṣe fún ẹ? Mo bá fún rẹ ló máa dì mí káfù lọ́wọ́ mi ò ní lọ́bì kankan. Bí ṣe ṣe rè. Ẹ gbé sáà. Mi ṣáà ń di mo ti promise àwọn mi pé mo ní rẹ́rìn. Oya, let's go. Elédùà, mo fẹ́ kẹ́ jẹ́ kí gbọ́ngbọ́n mi kẹ́ jẹ́ kó strong. Mo fẹ́ kẹ́ bá mi fi extra amọ̀, àwọn natural infrastructure amọ̀, kẹ́ bá fi mọ gbọ́ngbọ́n mi kó tó báyìí. Ọmọ ènìyàn. Ọmọnúgbó. Ọmọ ènìyàn. Ọmọnúgbó. Ọmọ ènìyàn. Wambi. Ọmọnúgbó. Wambi. Ọmọ ènìyàn. Ọmọ màrìwò. Ọmọ ènìyàn. Ọmọ màrìwò. Ọmọ ènìyàn. Ọmọnú màrìwò. Mo kò rí gbogbo yìí ti dàrú sá. Ọmọ ènìyàn. Ọmọnú block. Ọmọ ènìyàn. Ọmọnú block. Ọmọ ènìyàn. Wambi. Ọmọnú block. Wambi. Kí wàá fojú wò pé látòkèrè sálẹ̀ tó wò pé nkiri ẹ̀ ó máa gùn tó bá ti gùn yẹn. Let's go pick up. Oya. Kí wàá fojú wò. Ẹ ti sùúrù jáde. Oya. Let's go. Oya. Dọ́tọ̀ wa sọ mi pé tí n bá ti rí kan tó ga kí wọ́n fojú wò dé sálẹ̀ báyìí tí wọ́n ti wò dé sálẹ̀ kí wọ́n wò pé ó gùn kíkọ̀ wá ní tó bá ga kí n jẹ́ kó wọlé sí mi lára pé lágbára Ọlọ́run bó ṣe gùn yẹn ẹ̀mí mi máa gùn. Ẹ̀mí yóò ní gùn. Èmi kò máa sọ pé ó máa dúnà ju ṣe ni ó máa dúnà ju ẹ̀ fún yín. Ẹ sọ pé àánú ni mo rí gbà. 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 Adé orí ọ̀kìn. Adé orí ọ̀kìn. Báwo ni
tíríkà. Allahu Akbar. Alájẹ yìí máa kàn. Allahu Akbar. Allahu Akbar. Oya. Na asa ti ṣe sùúrù kejì. Àìṣe kọ́kọ́. Àìṣe kọ́kọ́. Jẹ́ kí n kúkú owó rí. Mo yẹ lè jó ifá àtẹ́lẹ́gìdì ọwọ́ àti mo ìbá ṣe rí. Oya, let's go. Ibo ni gbogbo ti wò, yé kí tó bá yín sọ̀rọ̀ lójú wo ni àbí? Mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ́nà lòun wo mọ̀ kó wo. Kó lè wá ṣọ́ọ̀kì rẹ̀ wá. Lọ́tì ìwèrè gbáà ni, let's go. Oya. Ibi tá a páàkì mọ́tò sí, ó lẹ́nìkan fẹ́ gbé mọ́tò wọlé lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ wá ní pé ibi tá a gbé mọ́tò sí yẹn pé ká gbé kúrò fẹ́. Sista ló ba gbogbo kìíní jẹ. Let's go. Ibi tá a páàkì mọ́tò sí, ẹnìkan fẹ́ gbé mọ́tò wọlé ní ẹgbẹ́ bẹ̀. Wọ́n dẹ̀ ní. Ẹ má surprise. Ẹ má surprise. Normal tea. Okay, no be. Okay. Ẹnjẹ bá gbégún légún jẹ́ bàbá pòrò báyìí lóru gbọ́nà kankan ẹ̀yìn òkúrúrú ọ̀kẹ́rẹ́ rẹ̀ ànìgbín fi ń fa ìgbín ọ̀làbẹ̀ láka wo ìpè ayé náà jẹ́ wọ́n jẹ́ tọ́run gbéranlẹ̀ ìpè ayé ni kò jẹ́ wọ́n jẹ́ tọ́run ìpè ayé ni ọjẹ́ o wọ́n jẹ́ tọ́run. Better. So definitely, ẹ máa ní kí n gbọ́ ọmọ, ẹ máa mú mi ní ìṣó ni. So where we are going to is police station. But me, if I can dárúkọ pé ó di police station. And again, mind it, you are blocking. Always my dad. Ṣé rí àwọ̀ ẹyọkan tẹ́ já lónìí 100 lẹ máa fi gbà padà o. Bẹ́ẹ̀ni. Ṣé oògùn lẹ máa fi jẹ́ kí n fi gbà? Tẹ́ bá fògùn fún mi ni. Oh yeah, let's go. Mo wá ní ìròyìn ayọ̀ kan fún yín. Máa gbọ́. Ṣé rí àwọ̀ ẹyọkan tẹ́ já lónìí tẹ́ fi ẹbọ já 100 lẹ fi gbà padà. 100. 60 péré. Ṣé máa fi ṣe ní dèmí mọ́lẹ̀ fi gbà wẹ́ ni? Kódà ẹ máa lo tẹ́lẹ̀ fún mi àbí irú kan tẹ́ lò fún mi táwọn mi fi balẹ̀ lẹ́ máa lò fún mi kí n fi gbà wẹ́. Ọmọ tí n bá ní pàtó máa tì í sẹ́nu ẹ̀. Tí n bá ní pàtó máa tì í sẹ́nu ẹ̀. Ó pé ní àmì tí ìlọ ẹ̀yọ burúkú ni yóò. Ó ti sọ fún ẹ, ó ní tó bá ní pàtó ó máa ti sẹ́yìn, ó ló pè é. Ó tún bàbá yín jẹ́ odò wá ní mo sọ. Action. Ejò ọmọ ẹni ò ní burú títí kọ́ni ìgbẹ́ kò pa ẹ jẹ́ ejò bí ọmọ tó ń dẹ̀dẹ̀ mẹ́ kó jẹ́ kó máa ràn lọ́wọ́. Ẹ̀rọ ọmọ burúkú ni ọmọ burúkú ni ìlú àmì pàtó ẹ̀ máa tì í sẹ́nu ẹ̀. Ejò ó jẹ́ pé ẹ̀rọ tì í sẹ́nu kẹ́ni. Ẹ̀rọ nǹkan tó sọ ejò láwọn sọ ẹ̀ máa tì í sẹ́nu ẹ̀. Ẹ̀rọ tì í sẹ́nu. Ẹ̀rín àbí? Let's go. Action. Ìranù báyìí lẹ́yìn ṣe kiri oníranù. Ẹ̀rí pé kàtà tí mọ́ mi. Ìbámu Oya, let's go. Action. Ó ṣe èrè ìwọ pépè yóò lè pàṣọ. Ọkọ àrọ́ mi wèrè ní ń dẹnu wọ́jọ́. Ọkọ àrọ́ mi kò lè fojú rẹ̀ wò ẹ́ o. Tó bá tẹ̀ lọ fẹ́ kú kan, níbo lè ti fẹ́ ní kó sí sáìsì ẹ̀? Ọkọ̀ tí wọ́n lọ kó sí sáìsì ni wọ́n máa kọ́ ní 7 ṣe bá àwọn tá a fẹ́ dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọ́n máa dọ́gbọ́n kan fẹ́ kó lè rí ọ̀la bọ́ọ̀sì wo ní ẹgbẹ́ dúró ẹ̀gbọ́n ìlọ́lọ́kọ́ ti bú lọ. àlùkẹ́ ní sùúrù. Olùlọ́lọ́kọ́ kọ́ bọ́ọ̀sì. Mo jẹ sàárì tàbí mo jẹ láǹgó márùn-ún lọ́ní mo jẹ láàbù àbáyé àti 6 centimetres for me. Oya, let's go. No condition is permanent. Oh,
kò dẹ̀ sí ipòkípò tó wà láyé tó bá wà bẹ́ẹ̀ for life tó bá pẹ́ tó bá yá ikú àmú ẹ lọ ni mo sọ pé 7/1942 kí ni mo wí 7/1942. ọ̀sà yẹn ló ní kẹ́ ẹ fi ẹbọ kẹ́ ẹ fi já àwẹ̀ yín. èyí kò bá rí láìsí ẹ máa jáwé. ẹ bá rágè máa wọ̀. omi má bínú jọ Can you please go straight to the point? ẹ ṣe lóòótọ́ wèrè máyì ìyẹn fake. Let's go. Hey, ló má rẹ̀ rí owó. Ọlọ́run ló pè mí fúnra ẹ̀ lórí fóònù. Àmọ́ alápẹ̀ ìwúràdó arákùnrin ọ̀nà yín rújú. Yeah. Let's go. Arákùnrin ọ̀nà yín rújú. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ máa ń wá káàkiri àwọn àdúgbò tẹ́ ń lọ yẹn? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ 15 years ago. Ayé yìí ẹ̀ ní wọ black. Ẹni náà fẹ́rù yín ò lè ní làákàyè kéèyàn rí ẹbẹ kó wá ní bí mo ṣe rí mo rí lọ́pọ̀ àgbẹ̀ lórí burúkú. Wọ́n ní kí n mọ ìjọ orí wo ni kí n jọ sí. Ó ti yé mi. Orí wo. Ẹ̀yin tó láyé o ẹ̀yin tó nílẹ̀ ó yá kára ó rọ̀ ọ́. Àwọn bí sọ̀yà ó lè borí ẹ̀ burú stop ọ̀fọ̀ bó ṣe pọ̀fọ̀ yẹn oníjọ́ yẹn mú mi lára sí sọ̀yà ìjọ yẹn mú mi lára. Bọ̀dá Sàámú àdúgbò iná ń gbè àdúgbò iná wà. Ó yá wọ́n ní ìgbà tí Ọ̀rúnmìlà tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé kótó lórí awó bọ́ sí lẹ́nu àbí kí ló kọ ó ní gbẹ́sẹ̀. Sọ̀yà kótó. Gbẹ́sẹ̀. Ní kó gbé bọ́dì sókè. Gbẹ́sẹ̀. Gbé bọ́dì sókè o. Lájà mo fẹ́ dún bí ẹran. Mẹ́ẹ̀. Ìjọ tẹ̀lé kí máa jó lèmi ìjọ yìí. Ìjọ yẹn ni mo jó ejò tó lọ ẹ má jẹ́ kí n dún bí ẹran. Yọ̀ṣíbí. Kí ló ń sè? Bọ̀dá Sàámú kí ni mo pàlàpàlà yìí náà? Kí ló ṣẹlẹ̀? Action. Yọ̀ṣíbí pẹlẹbẹ. Kí ló ń sè? Kí lẹ̀ ń sè báyìí? Fúfú lè mi rà bọ̀ mo dẹ̀ ń wọ́ bẹ̀. Bọ̀dá Sàámú èwo ni wèrè gan? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan náà ẹ̀rẹ́ bọ̀ ẹ̀rẹ́ Yọ̀ṣíbí gbòǹgìlà dání? Ṣẹ́yìn lẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́gbọ́n bẹ̀ sórí gáàsì. Ọ̀rọ̀ la ká bí blue color. Ẹwọ ọmọ ìjọ tó ń wọ kò sí ìwọ́kọ̀ kò sí nǹkan bí ó ní mò ń wí. Ìwé kù bí títí, orí ilẹ̀ ti kú bí títí, ẹ̀yìn mi ti bàjẹ́, mo máa jí mi gbé tí mi ò bá kú òbí. Ta ló fẹ́ jí yín gbé Bọ̀dá Sàámú? Ta ló fẹ́ jí yín gbé? Mo kúrò. Ta ló fẹ́ jí yín gbé? Àwọn kìkìdápà wà ní reception. Ṣé reception kò ní wọ́n ti ń bọ̀ ni? Reception kò ní kìkìdápà sí bẹ́ẹ̀ ni. Kò sí àkókò ń bẹ́ẹ̀. Báwo ìgbà yìí kìkìdápà ní reception kò ní sọ? Ẹ wo ẹ fi ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ẹ fi lé Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run gba àkóso tí n bá ṣí fóònù ìfún yín tí n bá gbé yín lọ sórí Twitter àbórí Instagram ìyàwó li ẹ̀fọ́ ọlọ́run tí n bá ṣí Instagram fún yín ẹ̀rún tí n bá ṣí péjì kan fún yín ẹ̀jápa. Ẹ̀mí mímọ́ yẹ ṣí wọlé
ogun ayé rẹ̀ olúwa bá mi ṣẹ́ wọlé. Yẹ́sí bí. Bọ́dá Sàámú ìyá wèrè ni. Bàbá ìyá wèrè. Ṣé àdúgbò mò ń gbàdúrà lọ́wọ́? tí mo bí mi ti máa gbá bàtà tí máa gbàgbọ́ ẹlẹ́nu tí mo gbàgbọ́ ẹlẹ́nu wà máa rìn káàkiri ni ó ní yàtọ̀ sí wèrè ọlọ́wà máa lọ from one junction to the other ni ó ní ní destination èmi tó jẹ́ pé tí mo bá bí mi ti máa mú bàtà ìyẹn kò ní problem yìí o bàtà ìjọ fọ̀ lọ let's go. èmi tó jẹ́ pé tí mo bá bí mi bàtà tó wà lọ́wọ́ mi ẹni bàtà mi tí mo wọ̀ ó tó kọ́ ṣépè fún yọ. Àtẹ̀kọ́ tí mo ti rí ni jẹ́ ọ̀gá gbogbo àwọn ọmọ tó èrú ọmọ tó wà bíi tó ṣe púyà. Subscribe, subscribe. Ilé ṣe. Ọlọ́run mi ò gbádùn. ìdájọ́ ọlọ́run ó máa pẹ́ àwọn tó bá dé báyìí a máa jọyàn lára wèrèwèrè ni. ìfagàn jẹ́ dá òtẹ̀. láì ṣe ìṣẹ́jú àkàn wọ́n lọ ṣẹ́jú ń gbọ́. kí n ti sí ẹ̀bẹ̀ jọjú lọ́dọ̀ ṣé ọmọ ọkọ mi tó mi ni ẹgbẹ́ pé jápọ̀ ni kó má ti fojú kọ obìnrin ni mo wá bẹ̀ nítorí ọlọ́run ṣé ọmọ tí mo fẹ́ ni. mi ò mọ̀ gbà mú kan bí ìrì tí mo rí wọn ni. Sàámú mò ń kún ẹlẹ́ o mò ń kún ẹlẹ́ o báyìí sọ̀rọ̀ lẹ̀ yí o tó bá ti dọ̀rọ̀ kọ bẹ́ẹ̀ mo máa ń gbóná ni ayé mo máa gbóná bẹ́ẹ̀ wọ́n yí mo máa fọ́ mi ìṣọ́ tàbí oṣù mọ́tò. mo máa gbọ́ mọ́tò orí mo máa fọ́ mo ṣe wọ́n yẹn jáde. tó nígbà tí mo jáde tó ní ìrànú òṣì ibo ló ti rí iná. ọmọ wa lọ. nùnà ibi ló ti rí iná mo ń bọ̀ ẹ máa dìde wo. ṣé ló bọ̀ bí ẹgbẹ́rẹ́ ó mọ̀ ẹnu ti bá wàhálà ẹnu ti bá. let's go. wọ́n mọ̀ gbọ́ òpópó mọ̀ọ́gà mọ́rọ̀ọ́rọ̀ àrùjọ ọ̀nà nílé wa. ọlọ́run ó kàn ká káàkiri. máa ti ya wèrè ayé máa ti bàjẹ́ bóyá máa ń jẹ́ máa wọ́n máa já arrest ẹ̀. let's go. security ẹ̀jẹ̀ kò lè jẹ́ mímú. bọ́dá Sàámú ẹ̀jẹ̀ àbọ̀lọ́ ìburúkú ni máa ń ẹ̀ tún yẹ̀ṣẹ̀. ó yá let's go. èmi kọ́ mi ra wọlé ṣe bá fẹ́ fẹ́. security kò lè jẹ́ mímú. bọ́dá Sàámú kò lè jẹ́ mímú. àbọ̀lọ́ ìburúkú máa ń ẹ̀ tún yẹ̀ṣẹ̀ sí mi ni. security mo gbọ́ pé kò lè jẹ́ mímú ni. ṣòkòtò bí àgbà ìbọn ṣòkòtò mi. kí bá délé bá bọ́ ṣòkòtò mi fún mi. kí wọ́n máa gbé kiri lọ. kí lè mú. ẹ mọ tẹ́ ẹ kò lọ́rọ̀ ẹ ti gbàlejò wèrè lérì bí tí màá ti jẹun alẹ́ rì èmi go getter ni mí tí bàrí tí mo wà mí ní kóńbé. káì àwọn tó bá ń wò mí báàbí tó bá ń wò mí ní kọ̀rọ̀ lórí tí mo fẹ́ gbé pọ̀ mọ́ ìtẹ́nu ebi lè máa pa wọ́n. mo gbọ́dọ̀ sunwọ́ra o. ẹni tí bá ti mú tẹ́ mèrè mo ti fi kó bí. o gbọ́dọ̀ sunwọ́ra lásán o kó o lè lè jí ní o dáàbò. thank you. wọ́n wò bóyá tí n bá dábúlé kí n máa ṣiṣẹ́ àgbẹ̀ kí n máa gbin iṣu. kí lè fẹ́ méjì ọ̀bẹ let's go. sá. èmi ló ń ṣe máa bí nílé ìdílé fún àti ẹ̀fọ́ máa ṣàgbẹ̀. ok. tí wọ́n lọ sí àwọn ní àbúrò yẹn. ẹ Sàámú mò ń wò bóyá tí n bá dábúlé kí n máa kúkú ṣiṣẹ́ àgbẹ̀. wọ́n á ṣiṣẹ́ àgbẹ̀. What do you want to major? Mi gbọ́. What do you want to major? Sàámú sọ Yorùbá tá a jọ gbọ́. Ayé yín máa rún. iṣẹ́ omi iṣẹ́ ògùn lẹ́yìn kan síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni chọ́ọ̀chì ni mo dẹ̀ ń gbé lọ mo wá ṣí kíní yẹn kúrò wípé kí wọ́n lè bá yín gbàdúrà sí dáadáa kí ṣẹ́gun bá lè kó bá lè gbaná lórí mo dáràn ṣó mi iṣẹ́ nǹkan tẹ́mi kọ síbẹ̀ rí ẹ wá lọ kọ omi ògùn. kí ló ṣe ń tẹ̀lé ìjókòó síbi tí a sọ̀rọ̀ ara 6 minutes after 8:30 láwa yìí. Oya. ìmọ̀ kọ́kọ́ pè Sàámú padà. Oya ẹ máa sọ̀rọ̀ ilé wa pè Sàámú. ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ Oya. Ọlọ́run ẹ má bínú Ọlọ́run bẹ́ẹ̀ ṣe farúgbó ara Big Daddy lágbára Ọlọ́run ẹ ragi bẹ́ẹ̀ ṣe farúgbó ara Big Daddy ẹ farúgbó ara Big Papa ẹ yí ra Big Papa ẹ pẹ̀lẹ́. ó jẹ Jésù ṣe ó jẹ èmi kọ́ ni mo pera mi Ọlọ́run. sáìdì kéwù ó yá let's go. ẹ burú o
ìtẹ̀sán tó wọ́n sì jù pé wọ́n wá gbé mi sínú wheelbarrow àwọn èèyàn wọn máa fowó tọrọ àlùbáríkà bébí ẹjọ ẹgbà ó mo tọrọ àlùbáríkà sódà bí mo yẹ gùn tó yìí nínú wheelbarrow kò lè gbà mí wheelbarrow lè gbà mí kò lè gbà mí. irọ́ kò sí wọn ò ṣe wheelbarrow ti yín ò lè wọn kàn gbé síbẹ̀ báyìí. ajẹ́ bàbá ti di wọ́n ṣe wheelbarrow ti yín let's go. Oya ẹ jẹ́ kí n ṣe wá síbí oya let's go. Ọlọ́run o kí ló ṣe máa wọ́n jẹ́ concentrate lórí omi tó wà níwájú yẹn ṣáwa tó kù wá ṣe lọ́wọ́ ni. ẹ lè mẹ́kẹ̀. màá mẹ́kẹ̀. ẹ ní ra mọ́tò. oya let's go. Sarah. Yes ma. kí ni. ẹ máa bọ̀. Still on 13th day 62 A cam on 1 and 2 shots. B cam on 2 shots take on. ẹbí ìlékè olóòlànà òṣì. Oya. Alright, still rolling. 3, 2, 1. Action. Máa gbẹ́ ní kíní àyà ó máa disappear ni. Nílùú yìí. Bẹ́ẹ̀ni arúgbó ló yọ̀ wọ́n lé yìí. Lẹ́tà kì í jókòó sẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ yìí. Wọ́n sọ pé bá tiẹ̀ sọ pé irú nǹkan tí irú wọn máa ń mú nǹkan gidi ni. Nílùú. Ẹ̀sùn o. Ọbọ̀ ṣe rí. Ẹ̀sùn o. Kí n là ní. Ó gbà yín náà. Tó wá máa ṣe yé ìyẹn síbí yéé ká lè rojú ẹ̀ bí. Let's go. Oya. Ẹ̀sùn o tó wọ́n ti kanra jù kí ló wà nú ẹ̀ kéèyàn tó kù dé junction bẹ̀ yẹn lásán lóde tí oní. Kí ló ṣe ẹjọ́ ló ń gò lóṣù kan. Action. Sango. Ẹ̀yà ní sùúrù kó o sì jọ nígbà ní. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó lọ lóṣù fún mi. ẹ yí padà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ èmi kọ́ ni mo pera mi o Jésù ló pè mí mo dédé bá Bíbélì àtàgò àti gídígà tọ́lọ́run ti pè mí mo bá gbogbo ẹ̀dá ìlórí tébù nínú yàrá mi ni. Kì í ṣe kó gbẹ̀ lóòka gbá mi lóòka kẹ̀. Mo rẹ́ nìkan kò ní lóṣù. Nǹkan ètùtù ó yá pàwọ́ gàrà. Ọlọ́run mo lè lù ní yá. Switch off ló máa lọ. Wọ́n pa fóònù. Mo mọ nǹkan tí mo ní. Tó bá wá jẹ́ pé wọ́n pa fóònù ìwà yẹn ò dáa bí pé wọ́n pa fóònù yẹn ìwà burúkú gbà nìyẹn tẹ́mi ò like. Ṣé o mọ ya wèrè ṣá? Ṣé nǹkan ọba ṣe é Sàámú? Mi ò understand. Ọmọ kí mo ń kìlọ̀ fún ẹ. Mo ń kìlọ̀ fún ẹ o. Tí ẹ̀yin. Torí mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń bẹ sọ̀rọ̀ ni mo ṣe ń bẹ relate o. Tó bá ti kọ̀rọ̀ ọkọ mi ò gbọ́ ṣó ara ẹ̀ Sàámú o. Ọ̀rọ̀ yín náà ni mo ń ṣe mo ní tó bá jẹ́ pé pa fóònù yín létí àjẹ́ pé nǹkan tí. Ẹnu sáwùjọ iṣẹ́ ní mọ́tò. Ẹjú ẹ̀kọ́. Roll it. Action. Ṣé kìí ṣe pé ń parọ́ mọ́ ọ̀ṣà? Sórí ojú yín sí mò ń wo èyí ó ń glow as in ó dàbí ti bébì bí tọmọ tuntun. Doctor. Fọlákẹ́ stop now I need to stop no stop Fọlákẹ́ mo ní kò stop sẹ́ mo ní kò stop Fọlákẹ́ doctor lè lè now Fọlákẹ́. Fọlákẹ́ a ní doctor ní ilé now. Ayé mi ti bàjẹ́, wèrè tèmi ní ò dáa, ẹ má jẹ́ ìyá wèrè ọ̀gá, ẹ má jẹ́ ìyá wèrè. Sàámú, I will shoot you. Don't shoot me. I will shoot you. Mi lè kú jẹ́ ìbájẹ́ máa kú tó máa shoot mi. Let's go, àbí kò ṣe nǹkan tó.
Sàámú ìbúrò. Ẹgbẹ́ ṣe máa kú mú wá sí. Pásọ̀ mi kí mi pọ̀. Àjọ mi. Ṣé gbádùn? Ṣé gbádùn? Olórí burúkú kò ní já fún ẹ èèyàn èṣù. Bí wọ́n ṣe gbé débi bàtà kò lè rántí mọ́. Ẹ̀yin olórí ikú tẹ́ bàtà gbé mọ́ lọ́wọ́. Bó ṣe dọ̀fẹ́ débi kò ní rántí mọ́. Tí ò ní rántí kankan mọ́. Bó ṣe dọ̀fẹ́ dárí kò lè rántí mọ́. Ẹ̀yin olùsí olórí ikú tẹ́ bàtà gbé mọ́ lọ́wọ́. Akido. 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 Akido kido. Ọmọ fẹ̀jẹ̀lẹ̀. Mo máa ń gbọ̀ gan. Lọ́pọ̀ tẹ́mi lónìí wọ́n ń gbọ̀. Ẹ̀mí kan ló gbọ̀ fún mi pé ọmọ ń pa mí sí. Orí ẹ̀mí náà burú. Yá lọ́kọ̀ ni mí. Má fọkọ́ mi yọ ìṣá olùsùn mi. Má fi ju ọkọ̀ tẹ́lẹ̀. Sọ́mọdàmọ̀dà. Ó yá sùn jẹ́jẹ́bẹ̀. O sì gbọdọ̀ rántí kankan mọ́. Sùn. Ọ̀rọ̀ òkun mi o. Àmì ẹ̀wẹ̀ ẹjọ́ ẹ má bínú má ṣe bẹ́ẹ̀ ni kó ro ń kùn mí. Má ṣe bẹ́ẹ̀ ni pé mo sùn ẹ̀wù. Bàbá, ẹ wo. Ṣó di ni wọ́n ni? Rárá sá. Ṣé èmi ló máa ṣépè fún mi? Wílé ní mi, ẹ wà á ta bẹ́ẹ̀ mo ń béèrè lọ́wọ́ yẹn fi mẹ́rin fi mẹ́rin. Ẹ tún níwájú ọ̀gá tó rẹ́rìn. What's the meaning of this? Ọ̀gbẹ́ni gbọ́ kí ló ń ṣẹlẹ̀? Ṣé kankan wà lára mi tó ń fi mẹ́rin fún ni? Péré o tún rẹ́rìn. Ó ti yé mi. Let's go. So ṣé kankan wà lára mi tó rẹ́rìn fún ni? Màá wá gbá tébù. Ó ti yé mi. Let's go. Ẹ fẹ́ ṣépè fún mi sí. Abẹ́ ìṣe mi. Kí ló ń wọ́n rí yín náà? Mo bá yín sọ̀rọ̀ ta ẹ̀rín náà lè rí. Let's go. Action. Ẹ wò ní ìfọ̀kọ́ tó fà torí mi ò fi jóògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wò orí mi ti jóògùn sí. Ẹ wò ni. Bàbá, there is fire on the mountain. A ní láti wá àkọ́ṣe sínsìn ni. Ẹ fọkàn yín balẹ̀ o. Ẹ̀rù sí bèmí. Àní ẹmọ jàyà, wọ́n ní ẹmọ jàyà ẹ fọkàn yín balẹ̀. Ṣé àdí tí n bá wọnú ọbẹ̀ nísìnyí tí mo bínú wọn bẹ̀, nǹkan kan wà tí wọ́n náà sí. Wọ́n bí rẹ̀ yóò sùn. Ẹ bá mi rò kó sí ìwé ẹ̀wò ẹ tún kiri ẹ ti kọ̀ lórí ẹ̀rí kó máa mú mi. Ẹ ti kọ̀ máa mú mi. Bàbá ẹ̀wọ̀ Àbọ̀ ó kúrò. Bo bàbá ńkọ́. Owó ìkẹ́ ó tutù. Ó tutù. Ó tutù jẹ́ kó máa sọ́jú lẹ́nu. Ara yín ti ń gbóná bí kó máa kú ni ara yóò balẹ̀ ara. Tẹ́ bá pariwo gan bẹ́ẹ̀ jíbẹ̀. Olúwa ó ṣe ẹja rí ẹ̀ mú mọ́tò yẹn ni láti lé yín síbi ìdé ọ̀dálẹ̀. And let's take it again, please. Kò tí ì dé bẹ́ẹ̀ kò tí ì dé. Ó yá let's go. Ó yá. Kí ló wí? Bẹ́ẹ̀ ni ó jábọ́ lẹ́yìn mọ́tò alájàpá láàrin òru ni o ó jábọ́. Ó yá. Ọmọ ènìyàn. John. Even John the God. Let him come. I'm a plot for him. I'm a running. Who is there to say that now? You are there. Feeling well. Tell this man to be coming now. Kó pé kí ni o? Ẹ̀yin ti sọ kó pé kí ni? Ìyẹ̀kọ́ ló ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ rẹ̀. Ibi tí wọ́n ti ń gbẹ̀rẹ̀ lè jà kọjá. Ó ní yí kúrú ni. Èyí tí èyí ní. Láwa. Mo sọ̀rọ̀ tó ní láwa. Ẹbílẹ̀ o, wọ́n ná ọmọ bàjẹ́ díẹ̀ o. Ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ nǹkan mọ́ ni. Bàbá. Bọ̀sùwẹ̀ níjó bọ̀sùwẹ̀ níjó ni. Bàbá, ẹ ti payọ láti pọ̀ wá. Ẹ lè payọ. Kò sí àwọn tẹ̀lé jẹ́ àwọn kẹgbẹ́ ni o. Ẹ gbé o. Bàbá ẹgbẹ́. Ẹ lè sílẹ̀ láti gbé wa o. Ẹ fi kíni kò yá. Ẹ fi kẹ́gbẹ́ ni o. Bàbá ẹgbẹ́. Àná lè fi lè jí. Mú ọgbọ. Ẹ lọ ní ilé payọ sí náà. Ẹgbẹ́. A máa ṣe pé ẹ máa gbọ́ mi o. A máa ṣe pé ẹ̀yin ò rí ńgbà tí ń rágbà fún. Ẹ̀yin ẹ̀yáwó ẹgbẹ́. Yẹ́rò wake up ẹ̀yin ẹ dúró ná a máa ṣe pé ẹ̀yin ò rí ńgbà tí ń rágbàlagbà. Èmi máa ń wáṣẹ́ lọ máa ní. Ẹ dákun ẹ táwọn lọ́rẹ̀ kí gbogbo rẹ̀ lè bọ́ sí ni. Ẹ dákun ẹ tẹ́wọ́ ẹja ṣàdúrà ẹ gbọ́dọ̀ fàdúrà lé lórí. Ọ̀la bisimilayi ramani rahim bisimilayi ramani rahim bisimilayi ramani rahim ina àtẹnudẹ kálí kàwùsára kàsálẹ ní rabika wàlẹ hari ina sani ẹ kà fún ọdẹ bọ. Àmín. Ẹ lẹ́ o. Bùrẹ́dà ni ẹ ka kíní yẹn tán níbẹ̀ yẹn. Èmi ń lọ èyàn máa kà tán bẹ́ẹ̀ nípa nǹkan tẹ fún mi. Ó yá.
ẹ lè má rọ̀ṣẹ̀ kó lè pọ̀ dáadáa ẹ ṣe ká tán yẹn ẹ ń wò mí lọ ẹ ń kà lọ let's go ẹ tẹ́wọ́ ẹja. àbá ẹ tẹ́wọ́ ẹja ṣàdúrà wùtúbà kọ́nà lè dá náà láàfin ẹ tẹ́wọ́ bismillahirrahmanirrahim 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 Allahu la ilaha illa huwa ayul qayyum la ta'suhu sunnata wa la nawmun lahu ma fi samawati wa ma fil ardi man sallasi asifau indahu illa bi ismi. Ẹjọ mo dẹ́rọ̀ ẹjọ ta ni yín mi ò mọ̀ yẹn jò tí wọ́n lọ kí ló dé sẹ́yìn lè control life mi tẹ́lẹ̀ kí n bá lọ kí ni mo jẹ́ mi ò gẹ́ ti ara mi mọ́ rárá mi jẹ́ balẹ̀ títí ní díẹ̀ bẹ́ẹ̀ ṣe dé ìní ẹjọ́ tí wọ́n lọ mo ti gbé èyí tí ń rò mí. Sàámú! Gbẹ́gbẹ́ mi ò mọ̀ tẹ̀lé wa. Ọ̀sà òṣèlú náà mi jẹ́ o ẹni bá sùn nínú òkun ayé ti bàjẹ́ tí bá. Dáàbò wo ni? Let's go. Go. Action. Ẹ má discipline mi lórí omi lẹ́kọ̀ọ́. Kò sọ omi ẹ̀sà. Ọmọ ẹgbẹ́ olúwẹ̀ mi rẹ̀ rẹ́rẹ́rẹ́ ní o. Omi òkun náà. Tó bá lọ́ mi pọ̀ báyìí gbogbo abẹ́ máa lọ́pọ̀ ni mo rìn rí mi mọ̀. Ẹ jẹ́ kó jẹ́ omi ẹ̀bílẹ̀ òtù lódò òkun. Dákẹ́nu ẹ̀. Àjọ̀nú ni ọ́ ni. Get out of here, okay? Get out of here. Get out of here. Are you high? Are you high or something? I shoot you. You want to fucking brutalize me? I don't understand. Kí ni qualification yín sir? Mi kàwé rárá. Let's go. Action. All right, so Kí ni qualification yín sir? Mi kàwé rárá. okay. So what's your name? Kí lorúkọ yín? Orúkọ mi ni Sàámú Tanímọ̀lá. Mi jẹ́ friend kọ́kọ́ ẹ̀gá ẹ má parọ́ ta ló ní ìfẹ́ yín ọ̀gá. Let's go. Bàbá mi kò lè kúrò bí aláṣẹ náà ló yẹ kó fún yín. Òwò àwọn pébì lábẹ́ ọlọ́pàá jẹ̀ kiri ibi jẹ́ kó kú òbí jẹ́ kó kú. Wọ́n báyìí. Roll. Ẹ̀yẹ́ mi ti bàjẹ́ ẹjọ́ ìjànú mi ẹ̀yẹ́ wò ìyá ọmọ yìí ó kò gbọmọ ilé ìdúlé fún mi ni ó bá dẹ̀ lọ. Bàbá ẹ jẹ́ kí mọ́tò yẹn lọ ẹ jẹ́ kó lọ. Okay, let's go. Ọlọ́run ayé mi ti báyẹ okú abẹ́rẹ́ ayé mi báyìí iye ọmọ yìí ó gbọ́mọ ìjùlẹ̀ fún mi ni ló bá lè lọ. Ẹ fi ara balẹ̀ ìtọ́ bá bí dẹ́nu yín kó ṣí ẹsẹ̀ kan ó yẹ sọ Jeremáyà. Àbúrò Jeremáyà lọmọ wa ń jẹ o. Kí àbùkù bẹ́ẹ̀ let's go let's go. Ó yẹ sọ Jeremáyà. Wà ní ṣé kí n fàbùrù Jeremáyà sí? Ṣé fàbùrù let's go. Ó yẹ sọ Jeremáyà. Àbáṣàmú ẹ dákun ṣé mo lè fi àbùrù Jeremáyà sí? Àbùrù Jeremáyà ìlànà mùsùlùmí ni. Kí ni túmọ̀ àbùrù? Olóríire ọmọ ní jẹ́ bẹ́ẹ̀. Nígbà. Àbùrù Jeremáyà. Dán tó pera yẹn o máa dán tàyé ẹ máa bàjẹ́ tán ni àbọ̀ lórí burúkú ni ẹ àbọ̀ ṣẹ̀rẹ̀ àti wá àti tẹ́ẹ̀dú ayé yìí máa bàjẹ́ ni àbórí yìí burú wọ́n sọ fún yín ohun tí wọ́n ṣe ṣe yín lóore rèé mo ní mo jókòó síbẹ̀ yẹn mo rí àwọn kan tí wọ́n fẹ́ ta tó ń jò táyà ó lè sọ fún mi òun dúró mọ́ mi kébì ni mo jò kò lè dá fún ẹ. Oh my God kò lè dá fún ẹ. Kí ló fẹ́ ṣe fún mi? Èmi màá lé ẹ mú. Èmi dán. Mo ṣí ẹ ládùúgbò mi òde rẹ̀ rí o. Hey baby mama ke o
ìyá ẹ sọ pé òun fẹ́ láàtọ̀ bébì màmá akéwù ìyá ẹ sọ pé òun fẹ́ láàtọ̀ bébì ẹ̀yà fún mi. Olúwa mi ò lè wá okay mi lè wá okay mo fine and every one of you must not look here mo fẹ́ jí omi gbé so ẹni tó bá máa dọ̀bálẹ̀ ẹni tó bá máa kúnlẹ̀ ń bẹ́ẹ̀ máa kúnlẹ̀ ẹni tó bá máa ṣe ẹtígẹ́tẹ̀ ń sìn. Give me money o baba bí kò yé mego. Give me money o bí kò yé mego orí mi dákun jẹ́ kí n lówó o life is all about the money o baba. Ẹ jọ̀ọ́ ẹ bá mi compose ẹ fògùn dádúró ẹ má fògùn dádúró ẹ compose ẹ kò gbé bẹ́ẹ̀ ẹ compose ẹ. No fucking listen to it. No fucking hear us. Let's go. Oh yeah. Pick up your jar in there. Oh yeah. No more. Let's go. No. Let's go again. Let's go. Action. Shut up. Let's go. Action. Are you fucking listening to us? Shut up. No, I'm quiet. Shut up. Let's go. Action. Are you fucking hear us? Shut the fuck up. Shut the fuck up. Ọlọ́run sì ń wò yín. Ìwà burúkú gbà ní láti mọ wálé Ọlọ́run láti wá máa jí nǹkan kó dára. Ẹ wá jẹ́ ká ní àbùjẹ. Àmọ́ arákùnrin sí ẹ ti sọ. Ok, jẹ́ ká kọ̀ǹdé. Ẹ wo ṣẹ́ṣẹ́ tán láti fàyè yín fọlọ́run nítorí kí ara yín kó tó lè balẹ̀. Ẹ máa wà lórí ìpín fún dídí oṣù 6. Let's go. Arákùnrin, ǹjẹ́ ẹ ti ṣetán láti fi ayé fún Jésù? Mo ti wà lọ́dọ̀ Jésù báyìí, èmi ẹ̀ ní mímọ̀ báyìí. Tẹ́ bá ṣetán láti fi ayé fún ẹ wà ní orí òkè fún oṣù 3 gbáko. Wọ́n ti gbà mí. Àfa Sàámú. Ẹnìkan dẹ̀ fún mi 5. Àfa Sàámú. 225. Give and take, please. Give and take. Let's go. Ọlọ́run ṣe o Jehovah mímọ́ Jésù Kristi mímọ́ Michael mímọ́. Hello. Ẹ já lọ. Ẹ bá kí wọn lórúkọ Jésù. Ẹ já lọ. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún mi. Ẹ já lọ. Bíkọ́ oya let's go. Wòbí wálé mo ti wà lọ́dọ̀ àwọn wèrè bá mi sọ sókè kó jẹ́ kọ́mọ̀kè Prado mi ti dé. Àwọn ẹlẹ́gbọ̀n àtẹ̀yìn gbogbo kò ní ta. Wálé ó dàbí pé wrong number ló pè. Wálé èpè ló gbé mi ṣe Wálé. Mo dẹ́rọ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹjọ 200 tó mo ń sọ̀rọ̀ bọ̀dá yìí 200 ọmọ 18 orówó ohun ẹ wá ń là wọ́n ń gbọ́nà tó bí 200. Sọ́dún jọ̀dọ̀ ní Prado mi ni. Ṣọ́ọ̀bà 15k kò ṣe 15k ní mọ́tò mi ni. Ṣé mo gbà? Fún bàbá ìjọ rẹ̀. Mo fẹ́ lẹ́lẹ́dẹ̀. Kò lè máa fẹ́ sọ pé o fẹ́ fún mi blue lẹ́nu ẹ̀yìn ọlọ́pàá ẹ̀ ti caution. That's number 1. Number 2, and I said move back. Camera wa ń bẹ̀yàn, a lè lọ, ó yá move, ó yá máa bọ̀. Thank you. After action, move back. Let's go. So, mo kẹ́ ẹ̀ tí explain. A máa jọ ṣe business tẹ́tẹ́ là ń ta wàá farabalẹ̀ wàá wá sọ́ọ̀sì pẹ̀lú bínú yẹn náà. Let's go. Ẹ jẹ́ kú wẹ̀ ó ti pẹ́ níwájú yín. Let's go. Ẹ jẹ́ kú wẹ̀ what's wrong with you? Sir, ẹ bá bínú ẹjọ́ torí ọlọ. Now ẹ jẹ́ kí n explain bó ṣe ṣẹlẹ̀. Explain. Okay. Ẹ wo bíbá ẹ wo gbèrè tẹ́ ẹ wo ètò dúró síwájú mi. Nígbà tá a jọ ṣe business ṣé mi ò fún ẹ 100,000. Èmi ni wọ́n yọ ẹ́ kúrò níwájú orúkọ ẹ̀. Wálé èmi ló yọ ẹ́ kúrò wájú. Ọmọ ọdún mélòó ni ẹ náà? Tábí ló tí mo sọ. Mo ti dáhùn tẹ́lẹ̀. Ó lè bèrè kórí ọmọ owó wá sí bí abẹ́. Ó dá Sàámú ẹni yín gùn o pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fótófótó kiri tó.
pẹ̀lú nǹkan tẹ̀tẹ̀ ń fira yín ṣe ìkan torí Ọlọ́run pẹ̀lú wàhálà tẹ̀ fúnra yín. láti lè jọ ṣàjọyọ̀ oṣù tá a wà yìí olórí burúkú tó lọ yìí ó fẹ́ bá oṣù ìjẹ́ fún wa ni àti láti ṣàjọyọ̀ pálásì tí mo tà ẹjọ́ ẹni bá mú orin kérésìmesì kankan kó kọ́ fún mi o mo fẹ́ jó ẹjọ́ ẹni bá mú orin kérésì kó kọ́ fún mi kábíyèsí fẹ́ jó ẹjọ́ ó yá olórí burúkú ni ni mo ní ká kọrin fún mi. kábíyèsí kérésìmesì ẹ jẹ́ ìdòdó ìjọ kérésìmesì kérésìmesì dìgbẹ́ngbẹ́dì 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 olùgbàlà tó fún wa dìgbẹ́dì nílùú ẹni tí yóò yọ ọba ayérayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀ sọ̀rọ̀ àwa sì wá láti mú ẹ̀bùn wọ́n bá mi lónìí. kò ní dá fún yẹ kó ní kábíyèsí má ṣe pé mo lè mo ní kọ́ ajá fún yín. bàbá kú ọbẹ̀ àwọn ọmọ wọlé bíi abẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ láǹfà. o máa fi karahun gbìn o máa fi. Oh yeah, pick up. You know, action. bẹ́ẹ̀ni hafa. jọ sọ̀rọ̀ sókè bàbá ẹ jọ tó let's go. You go, action. àwọn ọmọ sókè báyìí tí wọ́n fa tí ó mọ ní. o máa gbé wóró ọba sókè let's go. Let's go, okay? Let's go. Oh yeah. O máa fi karahun gbìn. Olóò máa fi fámìlì gbogbo wọn abẹ́. Bẹ́ẹ̀ni. Ẹgbàdé tún ní bẹ́ẹ̀ ni. Ẹ̀rí kọ́fámẹ̀. Ẹjọ́ àwọn bébì. Ṣé gbogbo wóró méjèèjì tó wà lábẹ́ mi náà? O máa fa gbogbo ohun tó wà bẹ́ẹ̀. Yóò débẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fà wọ́n gbé sókè báyìí tí wọ́n fa tí ó dàn. Nítorí tí yín ni. O máa gbé wóró abẹ́ mi. Ẹ má lè ṣe ta. Let's go pick up. Ó yá. Ó yá. 21 lórí àwọn yìí. Ní ìfọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹja ṣẹ́wọ́n tá a ṣe jáde. Ìmọ̀ràn yín dá ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ yìí. Láti tó tá láyé ti dáì fún ò ṣe bẹ́ẹ̀ yìí. Ẹ tó bá ṣe bẹ́ẹ̀ fẹ́ yọ̀ mọ́. Ẹ dẹ̀ sọ́sẹ̀sì bẹ́ẹ̀ fẹ́ tẹ̀ mí padì. Allahu Akbar. Kí ló dé? Okay, gbogbo àwọn máa dákẹ́ ni o ṣe gbọ́ bọ̀dá òṣì asọ́sí oya let's go ẹjá mu láti bí bàtẹ́ ẹjá mu láti bí ẹsẹ̀ oya rosa let's go láti bẹ̀rẹ̀ game please. Action. ojú mi ti fọ́. ẹjọ talile gbogbo Taofika Taofika. No, jẹ́ kó clear. Oya, padà immediately. Let's go. Action. Taofika. Taofika. Mo ti jalè Taofika. Mo ti dólé. Bó ṣe nà ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ bá sunkún tiẹ̀ ti bá ẹ o. Tó bá fi lè yọ mi lójú tiẹ̀ ti bá ẹ. Ẹgbẹ́ kí lè máa sọ̀rọ̀ ẹ tó mi jẹyọ náà kí lè gbé lọ́nà. Ìyá jẹ ọlọ́gàdá. Mo máa sunkún. Mo mọ ojú mi ti rí. Mo mọ etí mi ti gbọ́. Thank you. Ayé mi ti bá tọ́. Ìgùnnùkú ọlọ́pàá. Pẹ̀lú bánsì-bánsà tó ṣe káàkiri, ó yẹ kó o ti yọ apá. Ó yẹ kó o ti yọ nǹkan kan sínú díẹ̀díẹ̀. Jọ èèyàn ò ní gbá mi ní etí bẹ́ẹ̀ láyé kódà kó jẹ́ ọkùnrin tí mi ò dẹ̀ mọ nǹkan kan tí mo ṣe kí n má lu ẹni yẹn lálùbọ̀lẹ̀. Bó jẹ́ mẹ́ta máa gbá fún kíákíákíá bá ń gbóbìnrin létí kan. Nígbà ẹ máa gbá mi. Bẹ́ẹ̀ ni ìwọ òṣìlówù gbá ní etí kan. Wọ́n máa gbá mi. Nígbà tẹ́ni fẹ́ ṣorí burúkú. Mo ṣe mistake mo dẹ̀ ti bẹ̀ yín. Ẹ máa gbá mi. Ó yẹ gbá mi. Dúró de ẹ má bínú. I'm just baby basa mi ò tí ì ṣe freedom. Oya pound dollar
Tẹ́lẹ̀ mo ti sọ pé máa ṣe kà. Tí n bá kú mo lè sọ yìí. Ó lọ lè kú. Ẹ ló kú rí ni o. Ṣé tó kú rí ni? Ẹ ṣàgbọ́n tó pariwo ayi láìsẹ̀ Israel Zlatan. Èwo ni ayi ìwèrè inú èbó? Ayi. I said ayi. Ó jẹ́ ayi láìsẹ̀. Action. Ṣé o láìkẹ́? Kí ló dé? Kí ló dé tó ń lé ọwọ́ mi báyìí? O ò jẹ́ kí n fọwọ́ kan lé agbára. Ìwọ náà sọ fún un. Jẹ́ kó mọ̀ pé òun nìkan kọ́ ló ní ilé agbára yìí. Jẹ́ kó mọ̀ pé ilé agbára yẹn o, èmi ló ń sọ fún. Kò yẹ tó bá máa sọ́wọ́n ṣe báyìí. Sọ fún. Jẹ́ kó mọ̀ pé ilé agbára yẹn kò sí fún. Èmi ló wà fún. That means pé ilé agbára yóò sí fún ìwọ ló wà fún. Let's go. Thank you. Action. Kí ló dé tó lé ọwọ́ báyìí? O ò fẹ́ kí n fọwọ́ kan lé agbára ni. Jẹ́ kó mọ̀ pé ilé agbára yẹn kì í ṣe ti ẹnìkan. Èmi ló wà fún. Sọ fún. Sọ̀rọ̀ fún náà. Ṣó lẹ́nu ni? Sọ̀rọ̀ fún. Kíní kan wà ní ọkọ rẹ̀. Ẹ̀bìlà Bùbá kò. Ẹ̀tù kí ló pè? Ẹ̀tù ni. Ó ṣe ní ẹ̀tù. Ọlọ́run máa jẹ́ ní ọ̀sẹ̀ tuntun kankan máa wá dé o. Let's go. Let's go. Àwọn kan kúrò ń bẹ́ẹ̀. Mọ́tò ò nìyẹn. Kúrò bẹ́ẹ̀ wọ́n wá báyìí wá báyìí wá báyìí wá báyìí wá báyìí. Don't see the car, don't see that place. Ó yá. Action. Tí bá gbọ́ pẹ́ lẹ́nu yín. Kíní yẹn ò bá kò dùn mọ́ àbí? Ó ti drop àbí? Ẹ ṣe gba báàgì ẹ ṣe gba báàgì ó yá ó yá alájà. Ó yá ó yá ẹ jẹ́ kó hot gan. Ẹ lè gbá lórí gbà. Ó yá gbà. Ẹni sùúrù ẹjọ ẹni sùúrù ẹni sùúrù. Kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀sì? Taofika. Taofika. No, ò ní dìde lójú ìbọn wọn bí yẹ ìdá. Let's go. Ẹ gbà. Ẹ gbà. Ẹni sùúrù ẹni sùúrù. Taofika. Ẹ̀là Èjìdé. Àwọn ni wọ́n tẹ ìkòkò nífá. Àwọn ni wọ́n tẹ ìkòkò nífá. Kí lẹ wá dì báyìí? Wáyé tó fi jẹ́ pé àwọn náà tẹ kòkò pa. Sàámú ojúṣe la wa o. Ojúṣe la wa o. Wọ́n fẹ́ béèrè. Wọ́n dá wọn ẹ̀lẹ́ta o. Wọ́n dá wọn ẹ̀lẹ́ta o. Let's go. Let's go. Kí lẹ wá dì báyìí ni question yẹn. Wá padà béèrè. Sàámú níbi ọ̀rọ̀ rẹ dúdú yìí. Má bínú jẹ́ kí n kàn sọ yẹn. Let's go. Rí mi sọ́dọ̀ mi náà ti dà wọ́n bá mi délé ọ̀nà làjà Revolution Plus Property. Sàámú ọ̀gára ọlọ́sàmọ̀ òun yìí adigunjalè ńlá. Ọ̀gára ọlọ́sà adigunjalè ńlá wọ̀kìlì ó mọ̀. Sàámú ẹni tó bá fẹ́ ráṣìírí ayé hòtẹ́ẹ̀lì ló wà lóòtẹ́ẹ̀lì tí mo ti ṣiṣẹ́ àwọn èèyàn nọra wọn. Wọ́n nọra wọn kí ló fàjà? Ó wọ́n kọ́ léèyàn nọra wọn. Sorry, big up. Ó yá, let's go. Àwọn èèyàn nọra wọn. Ẹ jọ̀ọ́. Ó yá, pick up, let's go. Àwọn èèyàn nọra wọn. Lóòtẹ́ẹ̀lì ẹ. Kí ló fàjà? Obi. Let's go, pick up. Ó yá. Àwọn èèyàn nọra wọn. Gidi. Lóòtẹ́ẹ̀lì yín. Ọ̀dọ́ ń gbọ́. Kí ló fàjà? A fàjà ìjà katakítì ni. Ìjà katakítì. Ẹ̀pà. Irú ìjà wo? Ó mọ ìjà tó jẹ́ wípé irú ìgbà tí àwọn àlàbúlé tí ó máa ní kí lórúkọ ọmọ tó ń fẹ́ yẹn náà. Yéè! Tó máa ní kó sílẹ̀. Nísùrù, wọ́n máa gba rúùmù. Wọ́n nọra wọn nú ìjà. Wúbí, wà máa wá gbáriwo. Àìmọye abilékọ, wọ́n máa kó wọn dé ni. Bí yàrá wa ṣe pọ̀ tó, yàrá ń tán ni. Ṣé nítorí ẹ̀rọ sí wàá bàjẹ́ títí tó fi wá máa gbà? Ẹbílẹ̀ Bọ̀súwé ní jóun Bọ̀súwé. Ẹ má sọ̀rọ̀ Bọ̀súwé. Jó Bọ̀súwé system ilẹ̀. I really want to say thank you to all my wonderful fans for saying Saamu Alajo from episode 1 to episode 36. We'll continue. Thank you so much. God bless you for watching Saamu Alajo on that wonderful channel, OAFP. You know, at the beginning of this channel, I said it is all our channel. It is not for Odunlade Adekola Elo or OAFP YouTube channel. No. Subscribe. Subscribe.
Ire ṣe. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún Alájọ. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Wọ́n lówó Sàámú owó mi. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Èrè lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó